bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí wa káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yí padà, Fasonu Victor lórúkọ mi, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Ọlọ́run mímọ́ tí ń gbé níbi ga nínú àwọn ọ̀run, adúpẹ́. Adúpẹ́ torí pé ẹ̀yin ni ọba wa, ẹ̀yin ni olúwa wa, ẹ̀yin ni ẹlẹ́dàá wa. A fògo forúkọ yín torí pé ìwàláàyè yín lórí ayé wa aláìlẹ́gbẹ́ ni. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run wa, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá láyín kẹ́ ẹ bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa. Ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn. Bẹ́ẹ̀ ni kẹ́ gbà àkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi náà, Olúwa tó olùgbàlà wa. Àmín. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orin Sáàmù ti wí, ènìyàn bá máa yin Olúwa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. Ọlọ́run dára. Adúpẹ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí wọ́n wà nílé tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Àdúrà wa àti ẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò fún wa lórí ọ̀fẹ́ àti ìbùkún rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́, yóò sì mú wa tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ̀ àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń kẹ́kọ̀ọ́ onírúurú tá a mú wá fún wa ká jọ gbé Bíbélì yẹ̀wò, ká mọ ohun tí ìfẹ́ Ọlọ́run já sí fún ọkàn wa. Kó tó di pé a ṣísọ lójú ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ ní òní, a tún fẹ́ fi tó wa létí pé ìjọ Kristi ó ń bẹ níbi gbogbo tí ìran ènìyàn wà. Tí ẹ bá ní ìbéèrè láti béèrè, ẹ lọ sí ìjọ Kristi níbi gbogbo kí ẹ sì béèrè ìbéèrè yín tó ní nǹkan ṣe pẹ̀lú ìgbàlà ọkàn yín, tó ní nǹkan ṣe pẹ̀lú ìsìn mímọ́ sí Ọlọ́run, tó sì ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀kọ́ òtítọ́. Mo gbàgbọ́ pé Ọlọ́run nínú àánú rẹ̀ yóò kọ́ wa mọ̀ ọ́ ṣe nínú ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Ìyẹn bẹ́ẹ̀, a ti kọ́ nírú àwọn ẹ̀kọ́ sẹ́yìn. Ètò ìdálẹ́kọ̀ọ́ tá a ṣe lénìí sí ó ti lé ní 140. Gbogbo ẹ̀kọ́ tí a ti kọ́ sẹ́yìn, tí ẹ bá fẹ́ láti wo àwọn ẹ̀kọ́ náà kí kẹtújọ kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ lọ sí Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀ YouTube channel wa, Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Níbẹ̀ ni ẹ ó ti rí àwọn onírúurú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ sẹ́yìn. A sì fẹ́ kí ẹ wo àwọn fídíò yìí kí a jọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ síwájú àtiwájú sí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, yóò sì fi ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ yóò fi yé wa síwájú àtiwájú sí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kókó ẹ̀kọ́ tí a mú wá fún wa lónìí ó ní kí ni òdodo Ọlọ́run? Kí ni òdodo Ọlọ́run? What is the righteousness of God? Kí ni òdodo Ọlọ́run? Tá a bá ń sọ̀rọ̀ nípa òdodo Ọlọ́run, à ń sọ̀rọ̀ nípa ìwà ànímọ́ èyí tí Ọlọ́run alààyè ní, tí ó sì fẹ́ kí ìran ènìyàn ó ní ìwà ànímọ́ yìí. Ìwà ànímọ́ Ọlọ́run pọ̀. Ọlọ́run ni ìfẹ́. Èyí tá a rí nínú ìwé Jòhánù Kinni orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 7 sí 8. Ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run, torí pé Ọlọ́run ni ìfẹ́. Ọlọ́run aláàánú ni.
èyí tá rí nínú ìwé Éfésù orí kejì nígbà tá kíyèsí ẹsẹ̀ ìkẹta sí ìkarùn-ún tó jẹ́ kí a mọ̀ pé ọlọ́rọ̀ ni Ọlọ́run ní àánú. Ọlọ́run wa ẹni tí ń dáríjì ni a forgiving God. Èyí tá rí nínú ìwé Éfésù nígbà tá kíyèsí orí kẹrin nígbà tá wò láti ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n 28 sísàlẹ̀, ó sọ fún wa pé Ọlọ́run nípasẹ̀ Kristi ó dáríjì wá. Ohun tá a fẹ́ gbéyàwó lónìí ni òdodo Ọlọ́run. Ọ̀kan lára ìwà ànímọ́ Ọlọ́run ó ní pé Ọlọ́run wa jẹ́ olódodo. Òdodo yìí, báwo ni Ọlọ́run ṣe fi ìwà òdodo rẹ̀ hàn láti ìran dé ìran, láti ìgbà dé ìgbà, òun la fẹ́ gbéyàwó lónìí. A sì fẹ́ béèrè pé kí ni òdodo Ọlọ́run? What is the righteousness of God? Ohun tá a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run òun ni pé gẹ́gẹ́ bí ohun tí mo ti sọ ṣáájú pé òdodo túmọ̀ sí kí nǹkan ó pé, àwọn olóyìnbá sọ pé perfect. Kí nǹkan ó tọ́, àwọn olóyìnbá sọ pé just. Kí nǹkan ó jẹ́ mímọ́, àwọn olóyìnbá sọ pé holy. Kí nǹkan kó sì jẹ́ òdodo, righteous. Ìwà ànímọ́ Ọlọ́run nìyí. Nítorí tá a bá sọ̀rọ̀ nípa òdodo, à ń sọ̀rọ̀ nípa ìwà ànímọ́ Ọlọ́run. Ọlọ́run jẹ́ olódodo nínú ohun gbogbo. Ẹ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ká kíyèsí ìwé orin Dáfídì Psalm 145. Ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa nípa ìwà ànímọ́ rẹ̀. Psalm 145. Ẹ ká wo ẹsẹ̀ kẹtàdínlógún. Kí ni Ọlọ́run sọ? Ó ní olódodo ni Olúwa ní ọ̀nà rẹ̀ gbogbo, àti aláàánú ní iṣẹ́ rẹ̀ gbogbo. Olódodo ni Ọlọ́run wa ní ọ̀nà rẹ̀ gbogbo. The Lord is righteous in all his ways. Ọlọ́run wa tó dá ayé àtọ̀run àtohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, olódodo ni. Òdodo Ọlọ́run tí a ń sọ yìí, ní gbogbo nǹkan ni Ọlọ́run ti fi òdodo rẹ̀ hàn. Ó fi òdodo rẹ̀ hàn ní ìgbà tó dá ìran ènìyàn sínú ayé yìí, òdodo Ọlọ́run ló fi hàn. Ó fi òdodo rẹ̀ hàn nígbà tó dá ohun gbogbo sínú ayé. Ó fi òdodo rẹ̀ hàn nípa pé ó fi ra rẹ̀ hàn fún ìran ènìyàn nínú àkọsílẹ̀ rẹ̀ tí a rí kà, èyí tí a rí májẹ̀mú láéláé àti májẹ̀mú tuntun. Òdodo Ọlọ́run ni gbogbo wọn. Ní gbogbo ọ̀nà ni Ọlọ́run wa jẹ́ olódodo. Ní gbogbo ọ̀nà, yálà nínú ọ̀rọ̀, yálà nínú ohun tó ṣẹ̀dá, yálà nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ fún wa, yálà nínú ìwà ànímọ́ rẹ̀, yálà nípa ìṣe rẹ̀, olódodo ni Ọlọ́run. Ìran ènìyàn gbọ́dọ̀ mọ eléyìí pé Ọlọ́run wa jẹ́ olódodo. Olódodo ni Ọlọ́run wa ní ọ̀nà rẹ̀ gbogbo. Ohun tí Bíbélì sọ, Psalm 145 verse 17 tó kọ́ wa nìyí. Kí ni ìwé Deuteronomy orí kejìléní ọgbọ̀n 32 nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹrin, kí ló sọ nípa òdodo Ọlọ́run? Deuteronomy 32 verse 4, kí ló Ọlọ́run sọ nípa òdodo Ọlọ́run? Ẹ gbọ́ ohun tí Bíbélì kọ́ wa nípa òdodo Ọlọ́run. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Àpáta náà pípé ni iṣẹ́ rẹ̀, nítorí pé ìdájọ́ ni ọ̀nà rẹ̀ gbogbo. Ọlọ́run òtítọ́ àti aláìṣègbè, òdodo àti òtítọ́ ni òun. Àti wo ẹsẹ̀ Bíbélì méjì tó gbé àlàyé kalẹ̀ nípa ìwà ànímọ́ Ọlọ́run tí ń ṣe ìwà òdodo. Òdodo ni Ọlọ́run wa. Gẹ́gẹ́ bí ó ta nínú ìwé Deuteronomy orí kejìléní ọgbọ̀n 32 gbàtà kéèsì ẹsẹ̀ kẹrin. Òdodo
ó ní Ọlọ́run ẹlẹ́dàá wa. A dẹ̀ ti wo Psalm 145 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17 pé ní gbogbo ọ̀nà Ọlọ́run òdodo ni àti olóòótọ́ ni Ọlọ́run nínú ohun gbogbo tí ó ṣe. Ọ̀rọ̀ Ọlọ́run pàápàá òdodo ni. Mo fẹ́ ká kíyèsí Psalm 19 orí 19 Psalm 19. Ọ̀rọ̀ Ọlọ́run pàápàá a sọ fún wa pé òdodo ni. Psalm 19 mo fẹ́ ká wò ó láti ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 9 ká gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní òfin Olúwa pé ó ń yí ọkàn padà. Ẹ̀rí Olúwa dáni lójú, ó ń sọ òpè di ọlọ́gbọ́n. Ìlànà Olúwa tọ́, ó ń mú ọkàn yọ̀. Àṣẹ Ọlọ́run wa mímọ́, ó ń ṣe ìmọ́lẹ̀ ojú. Ẹ̀rù Olúwa mọ́, pípé ni títí láéláé. Ìdájọ́ Ọlọ́run òtítọ́, òdodo ni gbogbo wọn. Lára ìwà ìpéye Ọlọ́run ó ní ìwà òdodo. Ọlọ́run wa olódodo ni nípa ọ̀rọ̀ tó gbé kalẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Gbogbo àkọsílẹ̀ tá a rí nínú Bíbélì láti ìwé Genesis títí dé Ìfihàn, òdodo Ọlọ́run tọ́lọ́run gbé kalẹ̀ nípa àwọn ọ̀rọ̀ náà pípé ni, gẹ́gẹ́ bí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ti kà sí wa ní etí. A tún sọ fún wa pàápàá ní ìwé Kọ́ríńtì kejì. Mo fẹ́ ká wo Kọ́ríńtì kejì orí 5 ká wo ẹsẹ̀ tí ó kẹ́yìn 21 ẹsẹ̀ 21 kí l'Olúwa wí. Ó ní nítorí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí, kí àwa kí ó lè di òdodo Ọlọ́run nínú rẹ̀. A tún sọ fún wa pé Jésù Kristi, òdodo Ọlọ́run ni Jésù Kristi. Ìyẹn tó fi hàn wá pé ohun tí Jésù Kristi wá sọ tó wá ṣe, ikú tó kú lórí igi àgbélébùú fún gbogbo ìran ènìyàn, òdodo ni. Àwọn tí ó gba Kristi gbọ́, tí a gbà sínú ìjọba Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi, òdodo ni, iṣẹ́ òdodo Ọlọ́run ni wọ́n. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń gbé àlàyé kalẹ̀ nípa òdodo Ọlọ́run. Kí a má gbàgbé, à ń sọ fún wa pé Psalm 145 ẹsẹ̀ 17 jẹ́ ká mọ̀ pé Ọlọ́run wa ní gbogbo ọ̀nà rẹ̀ olódodo ni. Gbogbo tó ń ṣe pátá òtítọ́ ni. A rí kà ní Deuteronomy 32 verse 4 pé Ọlọ́run ni àpáta, gbogbo iṣẹ́ rẹ̀ pípé ni, àti gbogbo ohun tó ń ṣe òdodo ni. A rí kà bẹ́ẹ̀. A dẹ̀ tún rí kà ní ìwé Kọ́ríńtì kejì nígbà tá a kíyèsí orí 5 ẹsẹ̀ 21 ó jẹ́ kí a mọ̀ pé Jésù Kristi ó jẹ́ ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí, kí àwa kó lè jẹ́ kí àwa kó lè jẹ́ òdodo Ọlọ́run nínú rẹ̀. So tá à ń gbìyànjú láti sọ ni pé Ọlọ́run wa tó dá ayé àtọ̀run àtògbò tí ń bẹ nínú rẹ̀ olódodo ni. Ọlọ́run wa tó fún wa ní ọ̀rọ̀ rẹ̀ nípasẹ̀ Jésù Kristi òdodo ni. Ọlọ́run wa tó fi Jésù Kristi hàn wá ní àkókò tó wù òdodo ni. Ikú tí Jésù Kristi kú fún wa lórí igi àgbélébùú òdodo ni. Gbígbà wàhálà tó gbà wàhálà nípa títa ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ òdodo ni. Gbogbo àkọsílẹ̀ tí a rí nínú Bíbélì fún iṣẹ́ ẹ̀sìn sí Ọlọ́run àti ìwà bí Ọlọ́run òdodo ni. Òdodo Ọlọ́run nìyí, gbogbo tí a rí àkọsílẹ̀ rẹ̀ tó nìkan ṣe pẹ̀lú ìfẹ́ Ọlọ́run nínú ọ̀rọ̀ Ọlọ́run òdodo ni. Àwọn tó gba Kristi gbọ́ nípasẹ̀ àwọn tó gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Jésù Kristi, a sọ fún wa pé wọ́n jẹ́ òdodo Ọlọ́run, the righteousness of God. A tún wá sọ fún wa pé ìrere Jésù Kristi Olúwa wa òdodo ni. The gospel of Christ is the righteousness of God. Kí ni Bíbélì sọ? Ẹ ká wo ìwé Róòmù orí 1 ká wo ẹsẹ̀ 16. Romans chapter 1 verse 16
àti 17 kí ni Olúwa wí ẹ gbọ́ o. Ó ní nítorí èmi kò tijú ìrere Kristi nítorí agbára Ọlọ́run ní sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti eléni pẹ̀lú. Nítorí nínú rẹ̀ ni òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́, gẹ́gẹ́ bí a ti kọ pé ṣùgbọ́n olódodo ni ó yè nípa ìgbàgbọ́. Ìyìn Jésù Kristi Olúwa wa, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a kà ní ìwé Róòmù orí kìíní ẹsẹ̀ 16 sí 17, òdodo Ọlọ́run ni. Nígbà tá a wá kíyèsí ìwé Róòmù orí 10, nígbà tá a wo ẹsẹ̀ 10, a sọ fún wa pé Róòmù orí 10 nígbà tá a wò láti ẹsẹ̀ 1 sí 4, a sọ fún wa pé Kristi ni òpin òdodo fún àwọn tí ó bá gbàgbọ́. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Nítorí Kristi ni òpin òfin sí òdodo fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́. Ohun tá a sọ ni pé a ti fi Jésù Kristi ṣe òdodo Ọlọ́run. Jésù Kristi òun náà ni òpin òfin fún òdodo fún olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run olódodo, ìwà ànímọ́ Ọlọ́run òdodo ni. Ọ̀rọ̀ rẹ̀ òdodo ni. Ọmọ rẹ̀ Jésù Kristi tá rán wá sínú ayé yìí òdodo ni. Ìyìn rẹ̀ tí ń ṣe kíkú sí ìsìnkú àtàjíǹde Jésù òdodo ni. Àwọn tó gba Jésù Kristi Olúwa wa gbọ́, a sọ fún wa pé wọ́n ti já sí òdodo Ọlọ́run, wọ́n ti jẹ́ òdodo Ọlọ́run. A sì tún sọ fún wa pé Kristi pàápàá òun ni òpin fún òdodo fún olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́. Gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa ìwà òdodo rẹ̀ òun láti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí àlàyé tá a ti kọ́kọ́ ṣe, a sọ fún wa pé tá a bá ń sọ nípa kéèyàn jẹ́ olódodo, ó túmọ̀ sí pé ẹni yẹn pé, ó jẹ́ mímọ́, ó jẹ́ títọ́, ó sì jẹ́ ohun tí ó farahàn gẹ́gẹ́ bí òtítọ́. Ìwà ànímọ́ Ọlọ́run wa nìyí. Gbogbo tó sì ní nǹkan ṣe pẹ̀lú Ọlọ́run wa, a sọ fún wa pé òdodo ni. Òdodo ni ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbọ́dọ̀ yé wa. Ẹ ká wo ìwé Róòmù orí 3 ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ wá níbẹ̀. Róòmù orí 3 ẹsẹ̀ 25 sí ẹsẹ̀ 24. Ẹgbọ́n ohun tí Ọlọ́run sọ. Ó ní ẹni tí Ọlọ́run ti gbé kalẹ̀ láti jẹ́ ètùtù nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, láti fi òdodo rẹ̀ hàn nítorí ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti kọjá nínú ìpamọ́ra Ọlọ́run. Ẹ wo ẹsẹ̀ 26. 26. Láti fi òdodo rẹ̀ hàn ní ìgbà ìsinsìnyí kí ó lè jẹ́ olódodo àti olùdáre ẹni tí ó gba Jésù Kristi gbọ́. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti tẹ̀síwájú. Ọlọ́run fẹ́ fi òdodo rẹ̀ hàn nípa ẹ̀jẹ̀ tí Jésù Kristi Olúwa wa ta sílẹ̀ fún ẹ̀ṣẹ̀ tó ti ré kọjá. Ìyẹn túmọ̀ sí pé gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn ti dá láti ìgbà Ádámù wá títí di ìgbà tí Kristi fi kú sórí igi àgbélébù, ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa wa òun ló fọ gbogbo rẹ̀, ló wẹ̀ ẹ́ nù mọ́. Ẹ̀jẹ̀ náà lọ wájú, ó lọ sẹ́yìn. Àwa sọ fún wa pé láti jẹ́ olódodo, láti fi òdodo rẹ̀ hàn ní ìgbà ìsinsìnyí kí ó lè jẹ́ olódodo àti olùdáre ẹni tí ó gba Jésù kọ́. Ẹni bá ti gba Jésù Kristi gbọ́ tó sì dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run, a pè ní olódodo. Òdodo Ọlọ́run ni. Tá bá sọ̀rọ̀ nípa òdodo, a sọ̀rọ̀ nípa òtítọ́ tọ́lọ́run fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Fún gbogbo ìran ènìyàn láti mọ̀ pé òdodo Ọlọ́run ni pé ìwà ànímọ́ Ọlọ́run àkọ́kọ́ ni pé Jésù Kristi òun ni òdodo Ọlọ́run. Òun ni ẹni pípé tọ́lọ́run rán láti wá jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, torí pé àwa pàápàá òdodo wa kò lè sọ wá di ẹni pípé níwájú Ọlọ́run. Ọlọ́run tilẹ̀ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ó ní òdodo wa
bí àkísà ẹlẹ́gbin lórí níwájú Ọlọ́run. A kì í ṣe olódodo láìsí Kristi. Bí Kristi ò bá sí nínú ayé wa, bá ò bá mọ Kristi, kò sí ìwà mímọ́ tá a lè hù tá a lè já sí òdodo níwájú Ọlọ́run. Bí èèyàn bá jẹ́ olóòótọ́ nínú ara, tí ò mọ Kristi, tí ò gba Kristi, tí Kristi ò ṣe olùgbàlà rẹ̀, kò í ṣe ẹni mímọ́ lọ́dọ̀ Ọlọ́run, kò sì ń ṣe olódodo níwájú Ọlọ́run, nítorí pé òdodo wa bí àkísà ẹlẹ́gbin lórí níwájú Ọlọ́run. À ń sọ̀rọ̀ nípa òdodo Ọlọ́run. Kí ni òdodo Ọlọ́run? Ó là ń sọ nípa rẹ̀ yìí. A sì fi hàn wá pé ìwà ànímọ́ Ọlọ́run ni pé òtítọ́ ni láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ohun gbogbo. Òun ni òtítọ́, òun ni pípé, òun ni mímọ́, òun ni yíyẹ. Ìwà ànímọ́ Ọlọ́run nìyí. Ohun tí Ọlọ́run bá sì ti sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ tó ti lo àwọn wòlíì rẹ̀ láti sọ̀rọ̀ nípa rẹ̀, òtítọ́ ni. A ò gbúdọ̀ sọ pé ohun tọ́lọ́run sọ ò rí bẹ́ẹ̀ mọ́, pé kì í ṣe òtítọ́, torí pé ìwà ànímọ́ Ọlọ́run láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni òtítọ́, ni òdodo, ni mímọ́, ni pípé, ni yíyẹ, ni títọ́ lọ́dọ̀ Ọlọ́run wa. A sì tún fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Ọlọ́run fi òdodo rẹ̀ hàn nípasẹ̀ ikú tí Kristi kú lórí igi àgbélébùú láti wẹ ẹ̀ṣẹ̀ àwọn tó ti ré kọjá, ẹ̀ṣẹ̀ táwọn èèyàn tó ti ṣẹ̀ sẹ́yìn títí di ìgbà tí Kristi fi wá nínú ara. Jésù Kristi ni òdodo Ọlọ́run. Àwọn tó sì gba Jésù Kristi gbọ́, tán dúró nínú ìfẹ́ Ọlọ́run, wọ́n jẹ́ olódodo sí Ọlọ́run. Báwo la ṣe lè jẹ́ olódodo? Báwo la ṣe lè jẹ́ olódodo? Nítorí pé a ti rí kà pé ìwà ànímọ́ Ọlọ́run òdodo ni, ọ̀rọ̀ Ọlọ́run òdodo ni, Jésù Kristi tí a rán òdodo ni. A sì ń fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú àwọn ẹsẹ̀ Bíbélì. Ìyìnrere òtítọ́ tí Kristi fi lọ́lẹ̀ fún wa òdodo ni. Nínú rẹ̀ láti fi ìgbàgbọ́ Ọlọ́run hàn pé lódodo ni yóò yè nípa ìgbàgbọ́, òdodo ni. Ẹ̀kọ́ ìgbàlà tá a rí nínú Bíbélì òdodo ni. Ohun gbogbo tí Kristi gbé kalẹ̀, ẹ̀jẹ̀ rẹ̀ tó ta sílẹ̀ pàápàá, ó fọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ àtijọ́ kúrò àti tiwájú. Àwọn tí ó tún ṣe tán láti gba Kristi, láti dúró nínú ọ̀rọ̀ Kristi, òdodo ni. So Ọlọ́run ò fẹ́ ká sínú àwọn tí ń kẹ́gàn ìwàláàyè àtàgbára Ọlọ́run. God doesn't want us to be mockers of his divine will. Ọlọ́run kò fẹ́ ká jẹ́ ẹni tí ń kẹ́gàn ọ̀rọ̀ Ọlọ́run, àgbékalẹ̀ Ọlọ́run tó pè ní òdodo, kò fẹ́ ká kẹ́gàn rẹ̀. Èyí ni àwa tẹ́ ń wò wá nílé. Ṣé ìgbàgbọ́ nínú Ọlọ́run ti sú ọ bí? Tàbí a ti wo bí àwọn èèyàn ṣe ń ṣe nínú ara tàbí nínú ayé pé ìwà ànímọ́ wọn kò jọ ti Ọlọ́run? Ọlọ́run fẹ́ kí a mọ̀ pé Jésù Kristi nìkan la gbọ́dọ̀ wò gẹ́gẹ́ bí àpẹẹrẹ pípé, torí pé òun ni olódodo, the righteous one. Ó sì fẹ́ ká fi ìwà ànímọ́ rẹ̀, ìwà ànímọ́ Ọlọ́run nípasẹ̀ Kristi kí a fi jọ. A gbọ́dọ̀ làkàkà láti jẹ́ olódodo, torí pé Kristi ló sọ wá di olódodo. Ìwà òdodo wa fúnra wa kò sọ wá di olódodo nípasẹ̀ Jésù Kristi. Nítorí náà, a gbọ́dọ̀ ka gbogbo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run ti gbé kalẹ̀ fún ìgbàlà gẹ́gẹ́ bí òdodo Ọlọ́run. Ibi tá à ń lọ nìyí. Ọ̀rọ̀ tí Ọlọ́run ti gbé kalẹ̀ nípasẹ̀ Jésù Kristi, a gbọ́dọ̀ kà á gẹ́gẹ́ bí òdodo Ọlọ́run. Nítorí pé Jésù Kristi ni òpin òdodo fún olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́. Bí a bá gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Jésù Kristi, tá a sì dúró nínú ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tó ti gbé kalẹ̀ nínú Bíbélì, a jẹ́ olódodo nípa ti Ọlọ́run. A sì ń làkàkà láti ṣèfẹ́ Ọlọ́run, a jẹ́ olódodo. Òdodo tọ́lọ́run fi hàn fún ìran ènìyàn nìyí nípasẹ̀ Jésù Kristi ni láti fi òdodo yìí hàn fún ìran ènìyàn. Alágbàwí gan-an ni Jésù Kristi, gẹ́gẹ́ bó ta rí ní ìwé Jòhánù Kinni orí ìkejì, dàtà kéésì láti ẹsẹ̀ kínní sí ìkejì.
alágbàwí ni, olódodo alágbàwí ni, a righteous advocate. Òun náà la gbọ́dọ̀ gbàgbọ́, òun la gbọ́dọ̀ dúró nínú rẹ̀ ká tó lè jẹ́ òdodo Ọlọ́run. Bàbá dó nínú Kristi, a kì í ṣe òdodo Ọlọ́run. Ọlọ́run fẹ́ fi wá yangàn, ó fẹ́ fi ìran ènìyàn yangàn tí ó dá ní àwòrán ara rẹ̀ nínú Kristi pé ká jẹ́ òdodo àti wà láàyè Ọlọ́run. So kí ni òdodo Ọlọ́run? Òdodo Ọlọ́run ni pé a rán Jésù Kristi wá sínú ayé yìí láti wá kú fún ẹ̀ṣẹ̀ wa, láti wá fi ìgbàlà hàn wá nípasẹ̀ ọmọ rẹ̀ Jésù Kristi. Bí àwa náà bá gbà á, kí àwa kó lè jẹ́ òdodo Ọlọ́run. Ǹjẹ́ o ti gba Jésù Kristi? Ǹjẹ́ o ti gba ìyìn rere rẹ̀ gbọ́? Ǹjẹ́ o ti gbọ́ ọ̀rọ̀ mímọ́ rẹ̀ tó sọ nípa ìgbàlà, tó ti Kristi fún ara rẹ̀ sọ pé ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run? Ǹjẹ́ a ti gbà á gbọ́? Ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 6, Hebrews 11:6. Láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run, torí pé ẹnikẹ́ni tó bá máa gbàgbọ́ láti gbàgbọ́ pé ó ń bẹ àti wípé ó ní olùṣẹ̀san fáwọn tó bá fi ara balẹ̀ wá. Ǹjẹ́ a ti ronúpìwàdà? Ẹnikẹ́ni tí kò bá ronúpìwàdà yóò ṣègbé bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ọlọ́run sì fẹ́ ká ṣègbé. Ǹjẹ́ a ti fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ni ọmọ Ọlọ́run alààyè? Ǹjẹ́ a ti ṣe ìbáptísí nínú omi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀? Òdodo Ọlọ́run nìyí, a gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. Ǹjẹ́ a ti mọ ìjọ òtítọ́ tí ń ṣe ìjọ Kristi? Òdodo Ọlọ́run nìyí. Ọlọ́run fẹ́ ká jẹ́ ìyà nínú ìjọ òtítọ́ tari nínú Bíbélì. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù bí a ti ń làkàkà láti dúró nínú òdodo Ọlọ́run. Ohunkóhun tó bá yàtọ̀ sí eléyìí kì í ṣe òdodo Ọlọ́run. Olúwa yóò kọ́ wa mọ̀ ṣe lórúkọ Jésù Kristi náà, Olúwa àti olùgbàlà wa. Àmín. Tẹ́ bá ní ìbéèrè láti béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A tún tún nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa gbé, kí ó sì máa ràn wá lọ́wọ́ bí a ti ń ṣèfẹ́ rẹ̀ títí, lórúkọ Jésù Kristi náà, Olúwa tó olùgbàlà wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.